Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn aṣẹ́ lọ́ba Gbénga fún àánú àtọ́júre lálàtàrí gbàdúgbà fún orí ọ̀fẹ́ láti rí ẹni ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú ọdún tuntun nínú oṣù kínní ògo mà ní forúkọ yín ọlọ́run aláàbò olùpamọ́ wa aláàánú wa àdúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá bàǹtàbàǹtà báyìí tí kò ṣeé fowó rà o ẹ̀gbọ́n pé àti ìyẹn wọ̀rọ̀ tá a gbọ́ lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ ìyẹn ọjọ́ ajé ọjọ́ kẹrin oṣù kìíní àkòrí tí a ó gbéyàwó sọ pé tẹ̀lé ẹ̀mí ọlọ́run tẹ̀lé ẹ̀mí rẹ̀ nígbà tí a mú àkóso orí wa nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkejì bíbélì kíkà wa ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹfà dé ìkẹrìndínlógún bíbélì kíkà ti ọlọ́dọọdún kan Genesis orí ìkẹtàlá títí dé orí ìkẹtàdínlógún orin tí a ó kọ orin ìkejìdínlógún ìyìn sí Olúwa olùgbàlà àkọ́sórí Genesis orí kìíní ẹsẹ̀ ìkejì ayé sì wà ní rúdurùdu ó sì ṣófo òkùnkùn sì wà lójú ibú omi ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà bíbélì kíkà wa ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹfà dé ìkẹrìndínlógún nítorí èrò ti ara ikú ni ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà nítorí èrò ti ara ọ̀tá ni sí ọlọ́run nítorí kì í tẹríba fún òfin ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe o bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu ọlọ́run o ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí bí ó bá ṣe pé ẹ̀mí ọlọ́run ó ń gbé inú yín ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi òun kò sí nínú ẹni tirẹ̀ bí Kristi bá sì wà nínú yín ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú rẹ̀ ǹjẹ́ nítorí náà ará ajigbèsè ni àwa o kì í sì í ṣe ara ni àwa jẹ ní gbèsè tí ó fi máa wà nípa ti ara nítorí bí ẹ̀yin bá wà ní ti ara ẹ̀yin yóò kú o ṣùgbọ́n nípa ẹ̀mí bí ẹ̀yin bá pa iṣẹ́ ti ara run ẹ̀yin yóò yè nítorí iye àwọn tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run àwọn ni ọmọ ọlọ́run o nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú o láti máa bẹ̀rù mọ́ o ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé ábà bàbá ẹ̀mí tì ká lára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run ni àwa ń ṣe wáyé o ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àìkú ọ̀kan lára àwọn ohun tó ṣẹlẹ̀ nínú Genesis orí kìíní ni pé ọlọ́run yí ìdàrúdàpọ̀ padà sí ìmọ̀gààrà bíbélì sọ pé ayé wà ní rúdurùdu ṣùgbọ́n lẹ́yìn tí ẹ̀mí ọlọ́run ti rìn ní ojú omi ẹwà àti ìlànà jáde nínú ayé tó wà ní rúdurùdu tẹ́lẹ̀ rí o kí ọlọ́run tó farahàn nínú Genesis orí ìkíní ẹsẹ̀ ìkejì ayé wà ní òkùnkùn ó sì ṣófo ó fò kò dára rárá o bí a bá sọ pé akẹ́kọ̀ọ́ kan kò ní nǹkan kan lórí fún àpẹẹrẹ ó túmọ̀ sí pé kò ṣeé ṣe kí akẹ́kọ̀ọ́ náà ní àṣeyọrí nípa ẹ̀kọ́ rẹ̀ kódà tí ó bá kọ́ ẹ̀kọ́ púpọ̀ ṣùgbọ́n lẹ́yìn tí ẹ̀mí ọlọ́run fi ipá rẹ̀ hàn nínú Genesis orí ìkíní ẹsẹ̀ ìkejì àìní yìí fi ayé sílẹ̀ o fún ìmúgbòòrò ìwọ yóò rí pé ọlọ́run pè gbogbo ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìfarahàn yẹn ní dáradára nígbàtí ohun tí ẹ̀mí bá nípàdé pẹ̀lú ohun ti ara tí ohun ẹ̀mí tí ó bá ti nípàdé pẹ̀lú ohun ti ara gbọ́dọ̀ kúrò lọ́nà o fún àpẹẹrẹ nínú àwọn onídàájọ́ orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkarùn sí ìkẹfà kìnìún ẹ̀yà Júdà ṣẹ́gun kìnìún tí ń bú ramúramù mọ́ Sámúsónì o nítorí pé ẹ̀mí ọlọ́run wà pẹ̀lú rẹ̀ gbà mí gbọ́ nítòótọ́ o ìwọ kò lè ṣe ohunkóhun tó ní ìtumọ̀ lòdì lọ́dún yìí o pẹ̀lú agbára rẹ nìkan o
ìwé Jòhánù orí kàndógún ẹsẹ̀ ìkarùn. Ṣùgbọ́n tí o bá fà mọ́ ẹ̀mí mímọ́, ìwọ yóò ní àṣeyọrí tó lágbára ní gbogbo agbọ̀n ayé rẹ nínú ọdún yìí o. Tí o bá fara mọ́ ẹ̀mí Ọlọ́run, yóò síjìbò ọ́ o. Ìyẹn túmọ̀ sí pé yóò jẹ́ olùṣàkóso ọ̀rọ̀ rẹ, ìrònú rẹ àti iṣẹ́ rẹ. Ẹ̀mí Ọlọ́run yóò máa bá ọ ṣe. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, ìwọ yóò ní ìrírí agbára àtúnṣe ńlá nínú ìgbé ayé rẹ. Ìwọ yóò sì wọ ìpele ṣíṣe àìlópin lọ. Olùfẹ́, fà sí ìtọ́nisọ́nà ẹ̀mí mímọ́ pátápátá nínú ọdún yìí. Lo àkókò tó péye nínú àdúrà pẹ̀lú ẹ̀mí mímọ́ lójoojúmọ́ o, kí o sì gbẹ́kẹ̀lé ìtọ́nisọ́nà rẹ̀ ní gbogbo ohun tí o bá ń ṣe. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 14. Ṣùgbọ́n tí o kò bá tí ì fi ìgbé ayé rẹ fún Kristi, o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ o, kí o tó lè gba ìrìbọmi ti ẹ̀mí mímọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, ṣe ìlérí fún Ọlọ́run pé ìwọ kò ní padà sí inú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ o, kí o sì gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Lẹ́yìn tí o bá ṣe èyí, bẹ̀ Ọlọ́run pé ó kún ọ fún ẹ̀mí mímọ́. Wá ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ láti gbàdúrà fún ọ.